gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Ẹ káàbọ̀ sí àgọ́tọ̀ ètò yìí ètò Masoyinbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà owó yín ní báyìí o ọ̀gá mi owó yín ni ó tún bọ́kọ̀dé látọ̀dọ̀ àwọn remimatics kí lẹ wá nílò láti ṣe kẹ́ ẹ dá ìbéèrè mẹ́wàá kẹ́ ẹ má fi èdè míì kún èdè Yorùbá kẹ́ ẹ dẹ̀ mú nǹkan yín dáadáa tẹ́ bá ṣètò yìí kẹ́ ẹ wà ní 1,100 wálẹ̀ tí ẹ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá ṣúlẹ̀ ètò lẹ́yìn ètò á fún yín nílọ́po owó lọ́nà méjì. Ó dáa tẹ́ bá ṣètò tẹ́ wà ní 10,000 tẹ́ ṣe àmúlùmálà èdè ṣùgbọ́n tẹ́ ṣì níbèrè ilẹ̀ àní kẹ́ máa mú lọ kẹ́ máa mú 10,000 yẹn lọ ni o ṣùgbọ́n tẹ́ bá yàrí délẹ̀ pa ṣe é lànà ni ó jẹ́ béèrè ayé á ṣe é lànà ni bolofofo jẹ́ gbádùn àṣelànà ìyájẹ́ ní táyé gbàgbé àṣelànà ni ó dáa wá ṣeré tẹ́ bá ní rárá mo fẹ́ dáhùn gbogbo ìbéèrè mi ò bẹ́ẹ̀ bá ṣe ń dáhùn wọn tẹ́ ń gbà wọn owó yẹn á tún máa gbé pẹ́lú lọ sókè sí i iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ Honeywell ṣẹ̀rí wọ́n kọ́ sí wọ́n ní Honeywell ní ọba oúnjẹ wọ́n tọ́jú mi gan wọ́n fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn báyìí àwọn ni wọ́n ṣe agbátẹrù abala tí àwà yìí wọ́n ní ká fún yín lẹ́bùn máa ka gbogbo ẹ̀ fún yín nígbà tá a bá parí ètò kí ló kọ yín. Orúkọ mi ni Adewale Ademiluyi. Láti Ifẹ̀. Bẹ́ẹ̀ni. Ọmọọba ní. Bẹ́ẹ̀ni. Ọmọọba Ademiluyi. Kábíyèsí o. Rárá ó yẹ kẹ́ ẹ mọ́ra yín ọmọọba odidi ọmọọba ìyẹn ní pé ẹ̀yin àti olórí ẹ tán dáadáa nìyẹn. Bẹ́ẹ̀ ni ìyá mi dáadáa ni olórí wọ́n fẹ́ràn mi gan. Ó dáa gan ni kí lẹ lè sọ fún mi nípa Ọọ̀ni Ademiluyi. Nǹkan tí mo mọ̀ nípa Ọọ̀ni Àjàgún láwárí kan ni pé wọ́n jẹ́ ọba wọ́n jẹ́ Ọọ̀ni tí ó lágbára gan. Wọ́n lóògùn débi pé wọ́n ní agbára débi pé wọ́n lè di ẹranko tó bá wù wọ́n. Bẹ́ẹ̀ ni wọ́n lè di ẹranko wọ́n lè di igi wọ́n lè di nǹkan tó bá ti wù wọ́n ló lè dì tí wọ́n ní agbára ẹ̀ dé. Mo dẹ̀ mọ̀ pé wọ́n lo 20 ọdún lórí ìtẹ́ tó di pé wọ́n wájà. Àwọn dẹ̀ ní lẹ́yìn tí wọ́n gbéṣẹ́ ní ọba Ọọ̀ni Adérẹ̀mí. Adésọjí Adérẹ̀mí. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn ọba Adésọjí Adérẹ̀mí ni. Ló kan Ọọ̀ni Olúbùṣe kejì. Ọba ọkàn Adéṣíjú Adé. Bẹ́ẹ̀ni. Kòkòrò akàn kábíyèsí bàbá wa. Inú mi dùn láti rí yín o. Inú dùn láti wà níbí. Ó dáa. Iṣẹ́ ò lẹ́ ń ṣe. Lákọ̀ọ́kọ́ mo jẹ́ olùkọ́. Níbo? Ilé ẹ̀kọ́ girama. Girama lẹ ṣe wà. Ilé ẹ̀kọ́ girama ni mo ti ń ṣiṣẹ́ olùkọ́. Ilé tí ń ṣiṣẹ́ olùkọ́ nǹkan títí mi gbọ́ ni akẹ́kọ̀ọ́. Ara mo ní mo ń ṣiṣẹ́ olùkọ́. Ẹ ń ṣiṣẹ́ olùkọ́. Bẹ́ẹ̀ni. Kí lẹ̀ ń kọ́? Èdè Gẹ̀ẹ́sì àti lítírésọ̀ Gẹ̀ẹ́sì. Ẹlẹ́ẹ̀kejì mo dẹ̀ tún jẹ́ àfiọwọ́ ya àwòrán. Ẹ ń fọwọ́ ya àwòrán. Mo máa ń lo ìkejì mímọ̀ bí a mo lè pè ní tákàdá kì í ṣe aláwọ̀ ojú ọrùn ìyẹn ni mo máa ń lò. Lẹ máa ń lò tó ṣe parẹ́. Tó ṣe parẹ́ láti fi ya àwòrán. Láti fi ya àwòrán. Bẹ́ẹ̀ni. Tó dáa gan ni. Ẹ ya àwòrán kan fún mi. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo pàdé wọn ní Ifẹ̀ níbi tí wọ́n ti fìwé pè mí láti wá sọ̀rọ̀ bá àwọn ọ̀jọ̀gbọ́n sọ̀rọ̀ tí mo lọ. Mi ò mèèyàn tó fún yín tó ta yín jí pé tó fún yín lálámí pé mo wà ń bẹ̀. Ọ̀kan nínú àwọn abẹ́síkáwọ́ yín náà ni mo bá sọ̀rọ̀. Ẹ ti gbà bọ̀dé. Ta nínú yín? Ta ni? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé. Kí lorúkọ ẹni yẹn? Àìní sùúrù nǹkan tó ṣẹlẹ̀ ni wípé. Ó dáa mo ní sùúrù. Ara ẹ má bínú.
mi ò bínú. nǹkan tó ṣẹlẹ̀ ní wípé mo ní mo fẹ́ fún yín ní ẹ̀bùn mo rò bóun ló wá jẹ́ kí ó yá ẹni yẹn lára láti lè lákọ̀ọ́kọ́ ní mo fẹ́ kọ́kọ́ ní pé kí n fi ránṣẹ́ sí yín wọ́n á ní nǹkan tí mo fẹ́ràn ní wípé mo máa fẹ́ rí ẹni tí mo fẹ́ fún ní ẹ̀bùn kájọ ya àwòrán papọ̀ kí n dẹ̀ lè gbé sí orí afẹ́fẹ́ torí mo mọ̀ wípé nípasẹ̀ ẹni yẹn tó jẹ́ ìlú mọ̀ọ́ká yẹn ó ṣeé ṣe kí n rí iṣẹ́ kan sí méjì tó máa ti bẹ̀ jáde. dáhùn sọ fún mi pé ìlú mọ̀ọ́ká lè mi olùkọ́ Yorùbá ni mi ò ń ṣèlú mọ̀ọ́ká ó dàbí pé ẹ̀bùn náà dà. ojú ni ẹ ń ṣàmọ̀ fún lóko. wọ́n yà mí dáadáa o. olórúkọ tá a máa ń pe irú ẹ̀ka àwọn ayàwòrán báyìí. kí ni o. olórúkọ tá a máa ń pe irú ẹ̀ka rẹ ni a máa yà náà tó yẹ pé ó máa wà ní ìbámu pẹ̀lú àwòrán tí a ti yà jáde fúnra rẹ̀ tó pé bá rí ẹni mọ̀ pé ọ̀ràn fi yà ẹ máa rò bí a tẹ̀ jáde. ọwọ́ lẹ fi yẹ eléyìí báyìí. eléyìí ó jọ mí lójú o inú mi dùn gan ni orúkọ mo ṣe ń rí ni pé Ademiluyi lẹ ń jẹ́ ṣé mo pé ọjọ́ yẹn à ń kánjú àti fẹ́ máa lọ ni mo fi ní kí lẹ fẹ́ ẹni ẹ fẹ́ mo ní ṣé kí fún yín lówó àbí ẹ fẹ́ wá sí Masoyinbo ẹni ẹ fẹ́ wá sí orí ètò yìí láti wá wò bóyá ẹ lè sọ Yorùbá tó yọrantí inú mi dùn gan ni inú mi dùn gidi gan ni ẹ ṣé gan ni ẹ ṣé a máa sọ yín mọ́ fọ́nrán yìí nígbà tí a bá fẹ́ gé nígbà tí wọ́n bá gé èmi kọ́ ni mò ń gé nígbà tí wọ́n bá fẹ́ gé káwọn èèyàn lè bá yín dòwò pọ̀ ẹ ṣé gan ni mo dúpẹ́ inú mi dùn yàrá ìgbàlejò mi ló máa wà gbogbo àbí kí n ó dà ẹ ṣé gan ni o ó yá tá a bá débi iṣẹ́ là á ṣe ẹ má rò pé torí pé ẹ ti gbẹ́bùn wá fún mi ò ní béèrè lórí ìyá. Kí ló dé? Ẹgbẹ̀rin lé ní. Ẹ yẹ̀ wò. Ẹgbẹ̀rin lé. 1833. Ẹgbẹ̀rin lé ní ẹgbẹ̀rún kan ó lé ní mẹ́tàlélọ́gbọ̀n. Ó dà. Sọ ọ̀rọ̀ Yorùbá márùn-ún tí àmì ohùn orí rẹ̀ jẹ́ dòdòrè. Ń bọ̀. Àkànṣe. Àkànṣe dòdòrè. Àdìrẹ. Dòdòrè àdìrẹ. Kí ni àkànṣe yẹn? Bí ètò. Àkànṣe project iṣẹ́ àkànṣe. Àdìrẹ. Àgbàṣe. Àgbàṣe dòdòrè àgbàṣe. Ìdí ni ta ni alágbàṣe. Alágbàṣe ni contractor. Ìdọ̀ọ́. Dòdè àpò ìdọ̀ọ́. Ìkọ́ni bá fi gbówó yín dé. Ìgbé kọ̀kọ̀ wá o. Ìgbé kọ̀kọ̀ wá. Ìdọ̀ọ́. Àpò ní ìdọ̀ọ́. Wọ́n fi kó kòkó tó máa ní àwọ̀ rẹ́ṣúrẹ́ṣú báyìí. Dúró. Tó bá léèyàn tí téèyàn bá ń la nǹkan kọjá wọ́n máa ní ó ní ìṣòro ẹ bá mi gbàgbọ́ fún wọn dáadáa ṣe mọ̀ pé ìṣòro doing ro stand ìṣe tó ń múyàn dúró ṣe àwọn èèyàn bá ní ìṣòro láyé tá a wà yìí nǹkan tó ń kọ́ wa ni wípé téèyàn bá ní ìṣòro kọ́kọ́ máa ṣe mo níṣòro kan ìṣe tó múyàn dúró tó máa ní ìwọ kìíní màá là ẹ kọjá ibi tí ìlà kọjá
tí wá nìyẹn wá ní ìlà kọjá ìlà là ní kéèyàn wá ní téèyàn bá lówó tẹ́lẹ̀ tó bá lówó wá ní ó ti là là is to break through kọjá is to pass tó bá ní ìlà kọjá the act of breaking through tó bá sọ wípé mo ní ìlà kọjá ìyẹn ni wípé ó ti wà ní ọpọlọ ẹ pé ó máa làlùyọ pẹ̀lú nǹkan tí ò ń kojú yìí ó wá pè ní ìṣòro ìṣe tó máa gbé ẹ dúró tí wà ní ìwọ kìíní ò ní borí mi máa borí ẹ ni kì í ṣe kéèyàn ó yá. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin kan ó lé ní mọ́kànléníàádọ́ta. Pa òwe mẹ́rin tó ní adìyẹ nínú. Adìyẹ funfun kò mára ẹ̀ lágbà. Ó dé ní. Ó fẹ́ le díẹ̀ o. Tó bá fẹ́rẹ̀ díẹ̀ kó kú díẹ̀ kó tó tán náà. Olóòtú ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ díẹ̀. Rárá. Nípa adìyẹ. Kì í ṣe mímì. Kékeré labẹ́rẹ́ kéré. Iṣẹ́ mímì fàdìyẹ. Ó di méjì. Tẹ́ bá ti gbà mo máa yọ owó yẹn. Tẹ́ bá ti wá gbà mo ti gbìyànjú. Mo ti gbìyànjú. Mo ti ṣe wọ́n mo lè ṣe. Adìyẹ ìrànà kì í ṣe ohun àjẹgbé ó di mẹ́ta. Adìyẹ bàbá mi kan láíláí. Adìyẹ bàbá mi kan láíláí. Èrè ṣe jẹ èyí gègé. Ṣé kí n ṣòwe ni? Mo bá mo gbá ni. Olóòfófó. Ojú ẹ tì í síwájú pé ẹyọ kan ló kù. Kíní kan sunkún àìléyín. Àká ń sunkún àìléyín. Adìyẹ ń sunkún àìléyín. Àjànàkú ń sunkún àìrètè bó títí ẹ. Ẹ bá mi pàtẹ́ fún un. Báwo ló yẹn ṣe yẹ yín sí? Èwo ni? Adìyẹ ń sunkún àìléyín. Ìyẹn ni pé ẹni tó lórí ò ní fìlà, ẹni tó ní fìlà ò lórí. Ojú fòwe tó we. Ọ̀ọ́dúnrúnlélẹ́gbẹ̀rún kan ó lé ní márùndínlógún. Kí ni ìyàtọ̀ láàrin àgéré àti ìgẹ̀rẹ̀? Àgéré ni. Dòdòdò ìgèrè. Ìgèrè bẹ́ẹ̀ ni. Àgéré ni ṣé kìí ṣe àwọn tí ó máa ń nígi lẹ́sẹ̀ tó máa ń jú tó máa ń ga yìí? Bẹ́ẹ̀ ni. Àgéré. Ìgẹ̀rẹ̀. Ó máa ẹsẹ̀ yẹn máa ga gan sókè. Àwọn máa wà lókè, wọ́n máa fẹsẹ̀ ó yá. Ìgẹ̀rẹ̀ kì í ṣe àgẹ̀rẹ̀. Olóòfófó. Kí ló ṣe? Mo ti ní pé kí ẹ ràn mí lọ́wọ́, ẹ ràn mí lọ́wọ́ délẹ̀. Ìgèrè. Pẹ́pẹ́yẹ. Bí pẹ́pẹ́yẹ bá jókòó omi ni ó fi ṣe. Ìpọ̀nrí ọjọ́ kan ó gbọ́dọ̀ rẹ̀ kù dìbò. Olóòfófó ẹ̀ tó ṣe. Apẹ̀rẹ̀. Ṣé kìí ṣe àwọn tó fi àwọn. Ohun èlò àwọn tó fi ń pẹja. Bẹ́ẹ̀ni. Olóòfófó, mo dúpẹ́ o. Ìgbà lẹ́tí bẹ̀rẹ̀ sí ń kẹ́kọ̀ọ́, lẹ́tí di olùkọ́. Mo ti ń ṣiṣẹ́ olùkọ́ kó tó di pé mo wọ ilé ẹ̀kọ́ gíga. Ilé ẹ̀kọ́ gíga wo lẹ lọ? Ilé ẹ̀kọ́ gíga ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wà nífẹ̀ẹ́. Kí lẹ kà? Ẹ̀kọ́ nípa èdè Gẹ̀ẹ́sì àti ẹ̀kọ́ nípa ẹ̀kọ́ àti èdè Gẹ̀ẹ́sì. Kí ló dé tẹ́ fi
kọ́ nípa ẹ̀ tẹ́ lọ ka ẹ̀kọ́ nípa Gẹ̀ẹ́sì? Mo fẹ́ràn má ṣe yọnu ẹ má ṣe yọnu kì í ṣe pé bá mo fẹ́ràn èdè Gẹ̀ẹ́sì àmọ́ ó máa ń wú mi lórí nígbà tí mo ṣe wà nílé ẹ̀kọ́ gíga tí mo sì jẹ́ akẹ́kọ̀ọ́ ó máa ń wú mi lórí bí àwọn olùkọ́ èdè Gẹ̀ẹ́sì wa bí wọ́n ṣe máa ń sọ èdè ẹ láìsí àbàwọ́n láìsí pé bí wọ́n ṣe àṣìṣe àti ìgbà mo ti wá wò pé tí n bá ní kí n kọ́ nípa èdè yìí náà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. Wọ́n sọ Yorùbá? Wọn kì í sọ Yorùbá. Látìgbà tí wọ́n ti bí títí dìgbà tí ẹ fi fẹ́ràn wọn yẹn ẹ kì í gbọ́ Yorùbá? Mo fẹ́ràn èdè Yorùbá náà mo fẹ́ràn èdè Yorùbá náà rárá méjèèjì lẹ́nu mo fẹ́ràn. Ẹ fẹ́ràn òṣèlú náà? Mo fẹ́ràn òṣèlú náà torí mo ṣòṣèlú nígbà tí mo wà nílé ẹ̀kọ́ gíga. Ẹ sì lè ṣòṣèlú báyìí? Tọ́lọ́run bá ní pé kì í ṣe. Ṣé ẹ fẹ́ràn òṣèlú? Mo fẹ́ràn òṣèlú. Ẹ lè gbàpótí? Mo lè gbàpótí. Mo lè gbàpótí àmọ́ ọ̀nà mi ò tí ì gbàbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ibo ọ̀nà yín gba ibo báyìí? Ọ̀rọ̀ pé ẹ̀kọ̀ọ̀kan ló máa ń yọsẹ̀ ní ẹkùn. Ọ̀kọ̀ọ̀kan. Ó ní nǹkan tí mo gbájúmọ̀ sí. Ọ̀kọ̀ọ̀kan ìjèjì náà yọsẹ̀ lẹ́kù. Àmọ́ bóyá lọ́jọ́ iwájú mo lè nípinnu láti lọ sí abala bẹ̀yẹ. Bẹ́ẹ̀ tí ì lọ síbẹ̀ báyìí? Kò tí ì lọ síbẹ̀ báyìí. Ó yá. Ẹ jẹ́ wò. Ọdún lélẹ́gbẹ̀rún kan ó lé ní mẹ́tàdínlógójì. Kí ni ìyàtọ̀ láàrin egbòdo àti ègbodò? Mo mọ ègbodò. Ṣebí òun ni ṣé kìí ṣe iṣu? Dòrédò. Iṣu tuntun. Iṣu ègbodò bẹ́ẹ̀ ni. Ègbodò. 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 Ṣé lè sọ nǹkan tó fara pẹ́? Mi ní pé kẹ́ sọ fún mi bí akẹ́kọ̀ọ́ sọ nǹkan tó fara pẹ́ ọ àwọn nǹkan tá a lè lò mọ́. Iṣu náà tún ní ègbodò. Ẹni sọ̀rọ̀ mo sọ pé ègbodò ẹ sọ pé iṣu tuntun ẹ tó wá rẹ pé ègbodò iṣu náà lòun náà iṣu gangan lòun náà àbí yóò fara pẹ́ iṣu. Iṣu kí ni? Iṣu náà ni. Iṣu kí ni wọ́n fi iṣu yẹn ṣe? Ègbodò máa fi gúnyán. Ẹni sùúrù. Ṣé a mọ̀ pé wọ́n máa pè wọ́n ní ajègbodò tí ń wẹ́ni kúnra ègbodò ẹ ti gbà. Ṣé a mọ̀ pé iṣu tuntun ní ègbodò? Nígbà yẹn ọba náà kọ́ máa ń jẹ iṣu tuntun àbí? Ìdí nìyẹn tí wọ́n fi máa ń ṣe ọdún ìjẹṣu nítorí tó bá ti dìgbà tí tó bá ti ṣe ọdún yẹn tán ni gbogbo ará ìlú ṣe ní àǹfààní láti máa jẹ iṣu. Ṣùgbọ́n bóyá iṣu tuntun ó ń wù mí jẹ mo wá sáré tátì náà mo wá rí ẹni tí èèyàn kan wá rí mi kí a máa ti sọ pé máa bọ̀ ìwọ náà máa bọ̀ wá tọ̀wò ó dùn. Ṣé o mọ̀ pé tó bá ti sọ pé tó bá ti jẹ́ ń bẹ̀ kò ní lè lọ sọ láàfin àbí sọ fún àwọn èèyàn pé ó ti jẹ iṣu tuntun torí tó bá sọ pé òun ti jẹ tẹ́ni yẹn bá lọ fẹjọ́ sùn wá sọ pé ṣùgbọ́n òun náà jẹ́ ń bẹ̀ wá ní ajègbodò tó ń wẹ́ni kúnra tó jẹ́ wípé àṣírí yẹn ò ní fi tú síta. Ṣùgbọ́n tó fẹ́ jègbodò ẹ̀ tó bá ní òun jègbodò máa bọ̀ wá jẹ mi ò jẹ́ ó lè lọ fẹjọ́ sùn láàfin àbí níbi tó bá tọ́ láti fẹjọ́ sùn. Tó bá ní ajègbodò tí ń wẹ́ni kúnra yẹn ni wípé ẹni tó ṣe nǹkan ìbàjẹ́ tó ń wẹ́ ẹni tó jẹ́ wípé wọ́n á jọ fọwọ́ bò tí ò fi ní jáde.
Ègbodò nìyẹn. Kí wá ní ègbodò? Iṣu tí wọ́n máa ń jẹ láìtọ̀ nígbà tí ọba ò tíì jẹ, tí ọba ò tíì jẹ lára rẹ̀, iṣu tuntun tí wọ́n jẹ lẹ́yìn. Iṣu àtepo. Ó dẹ̀ máa ń dùn. Iṣu àtepo máa ń dùn. Epo. Iṣu èlùbọ́. Mi ì ṣe ẹrú ń gbàbẹ̀ lọ rárá. Ó dẹ̀ dùn mí ṣá. Ṣé ẹ mọ ègbodò yẹn? Ẹ ti gbọ́ ègbodò rí? Mi ì gbọ́ rí. Ó dẹ̀ dùn mí ṣá. Ẹ pẹ̀lẹ́. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé lẹ́gbẹ̀rún kan ó lé ní mẹ́tàdínlọ́gọ́rin. Kí ni ìyàtọ̀ láàrin alájàpá àti aláròóbọ̀? Alájàpá ni àwọn oníṣòwò. Oníṣòwò ńláńlá. Aláròóbọ̀ ní ti gbọ́ orí. Aláròóbọ̀. Ṣé alájàpá tó bá jẹ́ àwọn oníṣòwò ńlá tí wọ́n lọ máa ń kó lódindi, kí wá ní aláròóbọ̀? Àwọn tó máa ń ta ní ìlú. Lẹ́yẹyọ. Àwọn yẹn ni aláròóbọ̀. Ẹ má sọ pé mi ò ràn án lọ́wọ́. Ẹ sọ pé ẹ gbìyànjú. Torí àwọn kan nísìnyí wọ́n máa ní mi ò ṣètò. Ọlọ́run ló dẹ̀ ń báyọ̀ parí nǹkan. Ibi tẹ́ni kan ṣe dé o. Òye. Ibi tẹ́ni kan ṣe dé ló ti sú mi o. Tó ní mo jáwọ́ pé mo ní bùkátà tèmi ní bàbá lókè bá parí iṣẹ́ yẹn o. Ọlọ́mọdé yìí ò mọ̀nà. Ó mọ̀ sí mọ̀nà débi òun rè yìí o. Ó yá ṣùgbọ́n ẹ̀yin mọ̀nà ọmọ ìṣeré ni o. Ẹgbẹ̀rin lé lẹ́gbẹ̀rún kan ó dín ní mẹ́sàn-án. Àwọn wo ni Yorùbá ń pè ní alágbèédá? Àwọn tó máa ń gbáyàn. Alágbèédá. Àwọn oníjìbìtì. Rere. Alágbèégbá. Mi ò rí tẹ́lẹ̀ o. Ṣẹ̀ṣẹ̀ rí báyìí. Ó ṣe rí. Alágbèédá ni mo rò bí wà ń bẹ̀. Ẹ kàn fojú fò yẹ, ẹ fojú wò bó ṣe yẹ nǹkan tẹ́ ẹ fẹ́ kó jẹ́. Ó yé mi. Ó yé yín. Nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn ti yé mi. Nǹkan tẹ́ ẹ̀ ń gbìyànjú láti sọ ti yé mi. Ẹ kò jẹ́ ń sọ. Ó yá alágbèégbá. Ẹ jọ̀ọ́ kí ló máa ń lò wọ́n mọ́ náà? Kí ni nǹkan tó wà? Wọ́n máa ń lò wọ́n mọ́ alágbèégbá. Níbo ni ká gbé gbà báyìí o? Òun wo bí tá máa gbé ọ̀rọ̀ yẹn gbà ni o. Àwọn tí wọ́n máa ń wá ọ̀nà àbáyọ sí ṣòro. Àwọn tán ṣòro. Òkè tán ṣòro. Àwọn tó níṣòro tó máa ń wá ọ̀nà àbáyọ sí. Àwọn ni alágbèégbá. Ẹ pẹ̀lẹ́. Tán bá ní bíi ṣé àwọn pé nígbà ní ayé àwọn bàbá wa wọ́n sì máa ń ṣe báyìí o, a sì máa ń ṣe báyìí o, ṣùgbọ́n kò wá wọ́pọ̀ tó ìgbà yẹn tó jẹ́ pé tó bá bí ọmọ tuntun wọ́n á lọ wo àkọsẹ̀jayé ẹ̀ pé báwo lọmọ yìí ṣe máa rìn láyé o, ibo ló máa gbé gbà o, ọ̀nà wo ló máa tọ̀ o, kí ni èèwọ̀ ẹ̀ o, kí ni kó ṣe, kí ni kó má ṣe o. Àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ yẹn láti lè jẹ́ kí a mọ ibi tí ọmọ yẹn máa tọ̀ ní alágbèégbá, ẹni tó mọ ibi tó máa gbé gbà. Ṣé adífá ni wọ́n náà àbí wọ́n kàn àlè pé wọ́n ní adífá? Àwọn tí wọ́n ń wò ó. Bí àwọn àkọsẹ̀jayé. Bẹ́ẹ̀ ni àkọsẹ̀jayé náà ni òkè yẹn ò jáde tán. Ara mi sọ bẹ́ẹ̀. Sísì ó kù díẹ̀
mi ì sọ́gun rárá. Ó kù tí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe dáadáa gan látàárọ̀ yìí tẹ́ bá sọ gan mo lè ní mo lè fojú fò lórí ẹ̀ ń ṣe dáadáa gidi. Ẹgbẹ̀rin lé lẹ́gbẹ̀rún kan ó lé ní mẹ́rìnlá. Parí òwe Yorùbá yìí. Ìṣẹ́ tó ṣẹ́ ọmọ ológún ọdún, ìyà tó jẹ ọmọ ọlọ́gbọ̀n oṣù. Ìyẹn tó jẹ́ ọmọ ọlọ́gbọ̀n oṣù ooo. Ó yẹ kó níláárí nígbẹ̀yìn. Olófòfó ẹ ràn mí lọ́wọ́ sí i. Mo ní kẹràn, mo mọ̀ pé ẹ ràn mí lọ́wọ́, mo ní pé kẹràn mí lọ́wọ́ sí i. Ìṣẹ́ tó ṣẹ́ ọmọ fógún ọdún, ìyà tó jẹ ọmọ ọlọ́gbọ̀n oṣù. Yóò bá pọ̀ mọ́. Ó jẹ́ kó pàṣẹ. Ọmọọba tó pàṣẹ àdìtàdìtàdìtà. Bí ò bá pọ̀ mọ́. Ó jẹ́ kọ́ mọ́ ńlá. Ó yẹ kí. Bí ò bá pọ̀ mọ́, ó yẹ kó dẹ̀yìn lẹ́yìn ọmọ. Filẹ̀. Olófòfó. Bí ò bá pa ọmọ yẹn, ó yẹ kó dẹ̀yìn lẹ́yìn. Ìṣẹ́ tó jẹ́ ọmọ ológún ọdún, ìyà tó jẹ́ ọmọ ọlọ́gbọ̀n oṣù yóò bá pọ̀. Ìyẹn ni wípé tálágbẹ̀dẹ bá ń lurin lójú kan tó ń lù pa ó ní nǹkan tó fẹ́ á lù já. Kò sí nǹkan téèyàn ń là kọjá tó jẹ́ wípé tó bá tẹra mọ́ dáadáa tí ò ní rí ọ̀nà àbáyọ. Torí ìṣẹ́ tó bá ṣẹ́ ọmọ fógún ọdún, ìyà tó bá jẹ́ ọmọ ọlọ́gbọ̀n oṣù, bí ò bá pa ọmọ yẹn á dẹ̀yìn lẹ́yìn ẹ̀. Ẹ ṣé olóòtú. Ọ̀ọ́dúnrún lé lẹ́gbẹ̀rún kan ó lé ní mọ́kàndínlógún. Kí ni Yorùbá ń pè ní olóbùrò? Kò sámì bẹ́ẹ̀. Olóbùrò. Kí ni? Kí ni nǹkan tó fara pẹ́ nú? Ẹ jọ̀ọ́ kò pẹ́ nǹkan kan. Tẹ́ ẹ bá mọ̀ ẹ mọ̀. Ó dá mi mọ̀. Dẹ́ dùn mí. Ó dùn mí náà. Ó dùn mí. Ẹ má kọjá bí o. Ẹ dúró, ṣé Ifẹ̀ lẹ ti wá bí lónìí? Bẹ́ẹ̀ni. Ifẹ̀. Àná ni mo ti wà lÉkòó. Ṣùgbọ́n torí Masoyinbo lẹ ṣe wá s'Ékòó. Bẹ́ẹ̀ni. Ẹyẹ ni nightingale, ẹyẹ. Kíké olóbùrò kò jọ ti ẹyẹkẹyẹ. Ìjọlẹ́yìn lè mí ìlú kù. Ẹyọ kan. Ẹ má kọjá ibi tẹ́ wà yẹn. Kí ni ọ̀ọ́dúnrún ó lé lẹ́gbẹ̀rún kan ó lé ní mẹ́rìnlélógún. Kí ni Yorùbá ń pè ní kèrèwú? Ijó ni. Skelewu. Àbáwọ̀ yẹn kèrèwú. Skelewu. Skelewu. Ṣé nǹkan jíjẹ? Ijó ni májẹ̀mú mi. Ẹ ṣáà jẹ́ ń jó. Ẹ̀yin fẹ́ jó. Olóòtú ẹjọ́ kí ni nǹkan tó ń tan mọ́ ọ̀rọ̀ yìí? Ẹ̀ṣọ́. Àwọn ẹ̀ṣọ́ ọba. Kì í ṣe ẹ̀ṣọ́. Security. Ọ̀ṣọ́ kọ́ nìyẹn. Ẹ̀ṣọ́, ọ̀ṣọ́, ṣọ́ lọ́rọ̀ tó wà ń bẹ̀. Ṣọ́ is to protect. Àbí? Wọ́n ní mo fọlọ́run ṣọ́ ẹ o. Ṣọ́ is to protect. Tẹ́ bá sọ wípé ẹ̀ṣọ́ àbí
àbí ọ̀ṣọ́ ṣùgbọ́n ọ̀ṣọ́ ò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ẹ̀ṣọ́ owó ẹ̀ṣọ́ ó ṣẹ̀ṣọ́ ṣùgbọ́n ọmọ mi náà ọmọge lòpó tó róṣọ tó tún fi gèlè ṣẹ̀ṣọ́ ó fi gèlè ṣe ẹ̀ṣọ́ ṣọ́ àwa Yorùbá a gbàgbọ́ pé ìmúra wa ni ẹ̀ṣọ́ wa ṣẹ̀mọ̀ ó ní bó ṣe máa múra tí wàá wò pé eléyìí rí ara gbé dáadáa pé ó ṣí àyà mi lẹ̀ ó ṣí ní lè jáde bó ṣe wù yín ó dẹ̀ ní bẹ́ẹ̀ ṣe máa múra tẹ́ máa dìde tẹ́ ẹ fẹ́ kàn rí yín láwùjọ ṣó ó yé yín nǹkan tí mò ń sọ ó yé yín ìmúra yín ni ẹ̀ṣọ́ yín tó jẹ́ pé bí mo ṣe wà yí báyìí kò síbi tí mi ò lè lọ tí ọkàn mi máa balẹ̀ máa jáde nínú ọkàn mi máa ṣe agbádá mi dáadáa ṣùgbọ́n ó ní ìmúra tí màá mú tí màá sọ pé ta ni wọ́n ń béèrè mi nísàlẹ̀ tí màá ní ẹjọ́ ẹ jẹ́ kí n lọ múra dáadáa nítorí kò sí ẹ̀ṣọ́ protection nígbà yẹn ẹ̀wù Yorùbá pé gan nǹkan tá a wọ̀ tó dúró lára wa àwa sọ pé I'm not secured in this mi ò lè jáde pẹ̀lú eléyìí ni mo lè jáde ẹ wá jáde bíi pé ẹ̀yin lẹ́nilẹ̀ ṣóye yín ẹ̀ṣọ́ yẹn náà ni kí ló fẹ́ sọ ṣọ́ ara ibi tá a ti rí aṣọ nìyẹn ṣọ́ to protect àwọn òkò kí ń wọ aṣọ lásán ẹ̀ṣọ́ ni protection ni ṣùgbọ́n a ti wá wà láyé tó jẹ́ wípé nǹkan tó yẹ ká bò kò bò wá gbogbo ẹ̀ ṣáà ti di màdàrú síta ń sè ṣùgbọ́n ẹ̀ṣọ́ ìdí tí jayò pa tẹ bá lò nílànà pé ẹ̀ṣọ́ is fashion ẹ̀ṣọ́ fún wa is protection is security fún àwa Yorùbá. Oya. Agbádá. Ní ẹ̀ṣọ́. Ìlẹ̀kẹ̀. Ní sùúrù. Ẹ̀gbà. Ẹ̀gbà ọwọ́. Ẹ̀gbà tí à ń fi sí bí ìfúnpá báyìí. Ẹ̀gbà ọwọ́. A lè pè ní ẹ̀gbà apá. Ẹ̀gbà apá tí a máa ń fi sí ṣe rí pé wọ́n máa ń fi ẹ̀gbà kan síbi tó máa ń fi ń ṣe ó máa fi ń ṣàmì ibi tí ẹnìyẹn ti wá bí ibẹ̀ ṣe jẹ́ Ọmọọba Ademiluyi báyìí tí wọ́n á fún yín ní ẹ̀gbà apá kan tó jẹ́ wípé mọ́ra wọn kọ Ọmọọba Ademiluyi sí oyè yín ẹnikẹ́ni tó bá rí yín tí ẹ lo kéréwú yẹn á mọ̀ pé ibi tẹ́ ti wá nìyẹn ẹ̀gbà apá ni. Ẹ ṣé. Mo kàn mọ̀ fún yín ni o ẹ̀gbà yọ ẹ̀gbà. Oya ìbéèrè tó gbẹ̀yìn. Ọdún lélẹ́gbẹ̀rún kan ó lé ní mẹ́tàlá. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún ẹ̀kí agbára? Bẹ́ẹ̀ni battery. Bẹ́ẹ̀ni nítorí a ṣẹ̀ṣẹ̀ ní bí ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn báyìí ní àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé wọn ní orúkọ ní èdè Yorùbá wá ń ṣe ó jáde lórí ìkànnì ayélujára X ti sáyẹ́ǹsì Yorùbá ṣebí sáyẹ́ǹsì Yorùbá tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn èèyàn
wọ́n ń sọ̀rọ̀ lé lórí pé kí ni ó yẹ ká máa pe àwọn nǹkan kan báyìí báyìí èmi náà ń tẹ̀lé àwọn tí àjọ ń ṣiṣẹ́ pọ̀ à ń tẹ̀lé nítorí iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́ èèyàn kan a gbọ́dọ̀ rí dájú wípé a wá ọ̀rọ̀ fún àwọn nǹkan tó jẹ́ tí à ń lò lójoojúmọ́ tó jẹ́ wípé kì í ṣe àwa la pilẹ̀ ẹ̀rọ ẹ̀ a gbọ́dọ̀ wá ọ̀rọ̀ fún ìdí nìyẹn tí a fi gba ẹ̀kì agbára wọlé bá a ṣe sọ pé ẹ̀kì agbára yẹn ó dùn gbọ́ ó dẹ̀ bá nǹkan tí bátìrì jẹ́ lọ dípò tá a máa fi sọ wípé bátìrì kò sí nǹkan tó ń jẹ́ bátìrì mọ́ ẹ̀kì agbára ni a máa pè mo lo àwọn èèyàn tó ń ṣiṣẹ́ lórí ẹ̀ pọ̀ o ṣùgbọ́n sáyẹ́ǹsì Yorùbá nìkan ni mo sojú dá nínú wọn tó bá ní àwọn ọ̀rọ̀ tí ẹ ti sọ tí ó jẹ́ wípé ẹ ti fún lórúkọ ní èdè Yorùbá ẹ lè fi ṣọwọ́ sí mi àbí sísì ẹ fi ṣọwọ́ sí mi à á wò ó tá a bá wò ó tí ó bá bá mu à á sọ̀rọ̀ lé lórí kí àwọn èèyàn lè mọ̀ àwa bẹ̀rẹ̀ sí ń béèrè ìbéèrè lé lórí ìyẹn ò sọ wípé èmi ni aláṣẹ Yorùbá o mi ò ń ṣe aláṣẹ kankan ní mi ò ń ṣe aláṣẹ Yorùbá o mi kì í ṣe mi o ṣùgbọ́n nítorí pé Ọlọ́run fi wá ṣe sábàbí nǹkan tó dáa láti lè rí wípé èdè àti àṣà Yorùbá ó ní ìlọsíwájú àti ìtẹ̀síwájú tẹ bá wò wípé ó tọ́ kí n mọ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ká tún lè gbé sí ayé sí ní ìlànà tiwa náà ẹ jẹ́ kí n mọ̀ bátìrì kì í ṣe bátìrì ní Yorùbá o ẹ̀kì agbára ni o kì nǹkan tó ń kì sínú ẹ̀ ṣe mọ̀ pé wọ́n bá ìbọn nísìnyí wọ́n á kì ìbọn wọ́n á kì àwọn ṣakabula yẹn ni o wọ́n á kì kí náà ń kì sínú ẹ̀ agbára láti lè pa nǹkan ẹ̀kì eléyìí náà wọ́n ń ro ní agbára láti lè gbé nǹkan ró ó yẹ yín ó dùn bẹ́ẹ̀ ẹ ṣé gan ni o mo sọ fún yín pé báyìí 1,50 sọ Gẹ̀ẹ́sì ṣúlẹ̀ ètò yìí ó máa jẹ 1,100 ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún wọn 1,100 gbọ́ kí ní tẹ ìyà fún mi yìí àwòrán yìí mi ò lè sanwó ẹ o torí ẹ̀bùn mi ni bí mo ṣe sọ láti lẹ lọ́nà ẹ̀pẹ́ ẹ̀bùn ni mo fi ṣe fún yín pẹ̀lú òtù mi ní gbẹ̀kẹ̀ sanwó ẹ̀ fún mi. ẹ bá mi pàtẹ́wọ́ fún mi ó jọ mí gidi gan ni ṣùgbọ́n irùngbọ̀n mi ti ń funfun díẹ̀díẹ̀ ẹ ṣe tó ń sí ẹ fẹ́ fún mi ní sàgbàdéwé ẹ fẹ́ fún mi ní sàgbàdéwé ni. ọ̀yẹ́ kó ojú yín gún régé ń bẹ̀ dáadáa náà ni. ìyẹn ni pé ojú mi ò gún régé báyìí. ó gún régé náà nǹkan tí mo fi sí kò yọ dáadáa ni mo fi irùngbọ̀n funfun yẹn náà sí. ó kàn tiẹ̀ dáa báyìí. yọ dáadáa ni. ń dáa báyìí ẹ dẹ̀ tún jẹ́ kéyìn mi funfun gan ó funfun ẹ ṣé gan ni mo dúpẹ́ ṣùgbọ́n a máa fún yín lẹ́gbẹ̀rún lọ́nà 200. ẹ ṣé gan ni a máa fún yín lẹ́gbẹ̀rún lọ́nà 200. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ jọ̀ọ́ ẹ rọ̀ wá lọ́wọ́ lórí ètò yìí o torí kó má di wípé ṣùgbọ́n Ọlọ́run ní jẹ́ kó débẹ̀. ó dáa àwọn iléeṣẹ́ Honeywell ṣe rí pé wọ́n kọ sí wọ́n ní Honeywell ọba oúnjẹ àwọn ni wọ́n ṣe agbátẹrù abala yìí wọ́n ní ká fún yín ní gbogbo nǹkan tí wọ́n ń jẹ nǹkan tí wọ́n ń tà tó jẹ́ nǹkan jíjẹ eléyìí la máa fún yín eléyìí kí leléyìí. èrò nǹkan orógùn. ọmọ orógùn òun leléyìí wọ́n dẹ̀ ní noodles tiwọn náà leléyìí wọ́n ní ká fún yín eléyìí macaroni ló wà ń bẹ̀ eléyìí ìfami mu òun ló wà ń bẹ̀ wheat náà wà ń bẹ̀ fún yín wọ́n tún fún yín lábọ́ tẹ́ máa fi jẹun náà spaghetti ìpele ìdáná leléyìí ṣé ẹ mọ náà dá. bẹ́ẹ̀ni. ṣé ti níyàwó. kí ló dé. kí ló dé. ọ̀nà ṣì jìn. ọ̀nà ló jìn o ẹrú má ní bàbá ká ṣayé jẹ́jẹ́ ò nítorí ọ̀la o
bó jẹ́ ọlọ́lọ́ ní lóko rẹ kó dára ẹlòmíràn mi bọ̀ tó tún lọ́jọ́ ọ̀la. Wheat wà ń bẹ̀, gbogbo nǹkan tí wọ́n ń tà pátápátá ló kún sínú bí òun yẹn. Ẹ bá mi gbé fún wọn. Iléeṣẹ́ máa ròkè sí o. Àṣẹ o. Iléeṣẹ́ wọn ò ní jóná o. Àṣẹ o. Ó dáa eléyìí náà pé kí ẹ fi rọrí eléyìí láti fa omi mu eléyìí nígbà tá a ṣe Masoyinbo lẹ́kọ̀ọ́ la ṣe a ní ká fún yín ní ẹyọ kan láìpẹ́ a máa ṣe Masoyinbo nífẹ̀ẹ́. Inú mi á dùn sí. Inú mi á dùn. Ẹ fẹ́ ká wá síbẹ̀ fẹ́ ká ṣe Masoyinbo nífẹ̀ẹ́. Ó dáa lágbára Ọlọ́run tọ́lọ́run bá pèsè. Ó dáa eléyìí àkópọ̀ àwọn ìtàn lábẹ́ òṣùpá ìwé kejì màmá wa Moradehun Afilaka àwọn ni wọ́n kọ pé kẹ̀ka eléyìí náà wọ́n ṣe fún wa ni o wọ́n ṣe fún wa ẹnìyẹn ní ká má dárúkọ wọn pé ká máa fún yín kẹfì olùkọ́ ni ẹ lè lò ó dáa. Ẹ ṣé gan ni lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ o. Ẹ ṣé o ẹ ṣé tẹ wá adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Lédùmarè tó tún jẹ́ kí a ṣe ètò tèmi ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹ́ni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí í ṣe àgbàlagbà mi Lédùmarè tí ń gbé ní ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ a tún ti ṣe tèmi o a tún fún wa ní oore ọ̀fẹ́ láti tún ṣe tèmi o Ọlálékàn Fábílọ́lá lórúkọ mi tẹ́ bá fẹ́ kópa abẹ́ fẹ́ gbọ́wọ́ wa lórí ètò yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín abẹ́ ẹ̀rọ kẹrọ tẹ̀ fi ń wò wá ní sáà yìí Ọlálékàn Fábílọ́lá lórúkọ mi èjì ọba ní mi ọmọ ọ̀la lọ́mọ ajígbàgbàrin arégbèdì sọ́ọ̀dọ̀ fi roko arégbèdì dọ̀rún ọ̀dọ̀ fi bọ́ alẹ́ déjì ọba kó tó dìgbà ní ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí Kamari Mama Soyinbo Kamari Masoyinbo ń bí Kamari Mama Soyinbo Masoyinbo má ṣe Soyinbo ká lè jọ máa lo èdè mi ni ó sọ. Masoyinbo.